A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ bí àwọn ará agbègbè Ìrora ní ìlú Benin, ìpínlẹ̀ Edo ṣe àwárí àpò ìrẹsì tí ó kún inú ọkọ̀ tí wọ́n wà kalẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n ṣíde ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tako ìṣẹ́, ebi àti ìjọba tí kò dára. Nínú fọ́nrán ológun ìṣẹ́jú kan tó gbòde ni ó ṣe àfihàn bí àwọn ará ìlú yìí ṣe ń sáré lọ òpópónà kan ní Ìrora tí wọ́n sì ń jáde pẹ̀lú àpò ìrẹsì kékeré lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ohùn kan ń fọ̀ lábẹ́lẹ̀ wípé ìrẹsì wa rèé tí ìjọba ní kí wọ́n fún wa, ibi ni wọ́n wá kó o pamọ́ sí, àwọn ti ṣe àwárí rẹ̀. Ìlú Ìrora rèé, kí wọ́n wo ìrẹsì tí ìjọba ìpínlẹ̀ Edo ní kí wọ́n pín, ibi ni wọ́n kó o pamọ́ sí. Nínú àfihàn fídíò mìíràn ni olùgbé kan ti sọ wípé wọ́n wa ọkọ̀ yìí kalẹ̀ sí ẹ̀yìn ọgbà iléèwé Bethel Faith Secondary School Ìrora, bí ó ti ṣe àpèjúwe ìwà ìjọba ìpínlẹ̀ Edo ní aláìláàánú. Ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Jarrett Tenebe ti sọ wípé àpẹẹrẹ fojú hàn wípé ìjọba ìpínlẹ̀ Edo kò ní ìfẹ́ ará ìlú dọ́kàn. Ó ní èyí kò yà wọ́n lẹ́nu wípé ìjọba gómìnà Godwin Obaseki ti ṣàṣeyọrí nínú ká máa sọ ohun amáyédẹrùn tí wọ́n rí gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ di ìdásí (donation). Ó ní oṣù tí ó kọjá, ìjọba fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti pín 20 ọkọ̀ ìrẹsì fún gbogbo ìpínlẹ̀ 36 pẹ̀lú ìpínlẹ̀ Edo, ṣùgbọ́n Obaseki kọ̀ láti ṣe ìṣirò rẹ̀. Lẹ́yìn èyí ni kọmíṣánná fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Chris Nehikare sọ wípé ìjọba ìpínlẹ̀ kò ní ilé ìkẹ́rùsí ní Ìrora, wọn kò pín ohun amáyédẹrùn. Ó ní ìjọba ìpínlẹ̀ ti gba ìròyìn lórí bí wọ́n ṣe fọ́ ọkọ̀ tí ó kún fún ìrẹsì tí wọ́n wà kalẹ̀ sí agbègbè kan ní ìlú Benin láàrin ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára. Kọmíṣánná ní ìjọba máa ń ṣe àtìlẹ́yìn fún àwọn aláìlágbára pẹ̀lú ohun amáyédẹrùn nípasẹ̀ ìjọ, pàápàá jùlọ ẹgbẹ́ Kristẹni, Christian Association of Nigeria, Pentecostal Fellowship of Nigeria àti Edo State Muslims Pilgrim Welfare Board. Ó ní ẹgbẹ́ òṣèlú APC kan fẹ́ mọ̀ọ́mọ̀ bà wọ́n lórúkọ jẹ́ ni kí wọ́n lè dá wàhálà sílẹ̀ láàrin ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gúlégúlé ìfẹ̀hónúhàn tí ó wáyé ní ọjọ́ àkọ́kọ́ ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tako ìṣẹ́ ni ó ti ń rọlẹ̀ lánàá bí ìfẹ̀hónúhàn ṣe wọ ọjọ́ kejì ní àwọn ìlú ní ẹkùn àríwá tí ìfẹ̀hónúhàn ti wáyé kí ó tó yọrí sí fàákájà àti ìfẹ̀míṣòfò ní àdínkù ti bá èrò ní ọjọ́ kejì tí àwọn agbófinró sì ń mójútó wọn. Ní ẹkùn gúúsù ìlà oòrùn ní àlàáfíà ti jọba bí àwọn ìpínlẹ̀ kan ò ṣe bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn. Iṣẹ́ àti okòòwò sì ti padà sí ti àtijọ́. Ní ìlú Àbújá, àwọn tí wọ́n padà wá fún ìfẹ̀hónúhàn ní ọjọ́ kejì kéré jọjọ sí ọjọ́ àkọ́kọ́ tí ogunlọ́gọ̀ tú síta láti fi ẹ̀hónú wọn hàn kí ó tó wá di fàákájà lẹ́yìn tí àwọn ọlọ́pàá yìn wọ́n ní tajútajú. Àwọn ẹ̀ṣọ́ aláàbò kún fọ́fọ́ sí MKO Abiola Stadium lánàá ní ìlú Àbújá tí wọ́n ń dáàbò bo ojúnà márosẹ̀ tí ó já sí pápákọ̀ òfurufú àti ìlú. Ní Ọjọ́ta, ìpínlẹ̀ Èkó, àwọn ọlọ́pàá mú ìlà tí ó gùn bí wọ́n ṣe ń gbátẹ̀lé àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n mórí lé aláùsá Ìkẹjà. Àwọn wọ̀nyí dúró díẹ̀ ṣe fàájì bí DJ ṣe dá wọn lárayá pẹ̀lú orin. Ọmọ ọdún 8 kan wà láàrin wọn tí ó gbé pátákó dání pẹ̀lú àkọlé "Bàbá mi kò lágbára owó ilé-ìwé mi, ààrẹ mi dákun ṣèrànwọ́. My dad can't afford my school fees. My president, please help." Lẹ́yìn èyí ni àwọn olùfẹ̀hónúhàn yìí túká nírọ̀rùn pẹ̀lú ìlérí láti tẹ̀síwájú lónìí. Ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, Koko jọ̀njọ̀n ti padà yàtọ̀ sí ọjọ́ àkọ́kọ́ tí olúkúlùkù gbélé pẹ̀lú ìbẹ̀rù wípé wọn kò mọ ohun tí ó lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ kejì ìfẹ̀hónúhàn, àwọn ará ìlú ti bẹ̀rẹ̀ sí lọ ibi okòòwò wọn, pàápàá jùlọ ní agbègbè bíi Oríta Ìdí-Apẹ, Ojúnà Báṣọ̀run, Ashi, agbègbè General Gas, agbègbè Kọ́lápọ̀ Ìṣọ̀lá,
eléwì odò àti àmọ̀dá òjèrè lójúnà márosẹ̀ Èkó sí Ìbàdàn ní ìlú Ìbàdàn. Ní ìpínlẹ̀ Borno, àwọn olùfẹ̀hónúhàn tí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ ọ̀dọ́ tí wọ́n dẹ́jà àṣẹ kónílé-ó-gbélé kọ́fíù tí ìjọba pa láṣẹ ní Maiduguri lẹ́yìn ìfẹ̀hónúhàn onífàákàjà tí ó yọrí sí ìṣòfò ẹ̀mí 4 ni àwọn agbófinró ti mú. Ìròyìn jábọ̀ wípé pẹ̀lú àṣẹ kónílé-ó-gbélé, àwọn olùfẹ̀hónúhàn padà tú síta ní gbajúgbajà agbègbè Ward Gwange ní Lagos Street tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ba nǹkan jẹ́ ní títì ẹlẹ́sẹ̀ kí àwọn ológun tó tètè dá wọn lẹ́kun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ti sọ wípé Ààrẹ Bọ́lá Tinubu ti dà wọ́n rú àwọn kábàkàbà ènìyàn, jẹgúdújẹrá ènìyàn tí wọ́n sọ ara wọn di kòkòrò ajẹnirun nídìí ọrọ̀ ajé orílẹ̀-èdè. Uzodinma ní àwọn tí wọ́n ń pè ní kábàsì yìí ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tó ń lọ lọ́wọ́ tako Tinubu pẹ̀lú wípé wọ́n ń jẹ àǹfààní ọrọ̀ orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde tí gómìnà gbé síta lánàá ni ó ti gbóríyìn fún àwọn ará ẹkùn gúúsù ìlà oòrùn bí wọ́n ti kọ̀ láti darapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìfẹ̀hónúhàn jẹ́ ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè, ṣùgbọ́n Tinubu ti fi àpẹẹrẹ hàn wípé òun yóò yanjú gbogbo ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà, ó ní òun mọ rírì bí àwọn ará ẹkùn gúúsù ṣe gbọ́ rírọ̀ tí àwọn rọ̀ wọ́n láti má darapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn àti òye wọn láti mọ ewu tí ó wà nínú bí wọ́n bá lọ já ìfẹ̀hónúhàn gbà mọ́ wọn lọ́wọ́. Uzodinma ní ó ṣeni láàánú wípé àwọn tí ó pakún ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè ni wọ́n tún ń ṣe àtìlẹ́yìn fún ìfẹ̀hónúhàn yálà tí ó yẹ kí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìjọba àpapọ̀ kí àsọyépọ̀ lè wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ké sí ará ìlú kí wọ́n má tẹ́tí sí ìpè tó ń lọ lọ́wọ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé kí àwọn ará ilẹ̀ Ìgbò fi ìpínlẹ̀ Èkó sílẹ̀ láàrin oṣù kan. Gẹ́gẹ́ bí ìlérí náà ṣe jẹ jáde, wọ́n ní kí gbogbo ará ẹkùn gúúsù ìlà oòrùn fi ìpínlẹ̀ Èkó sílẹ̀ tàbí fi ojú winá ìfẹ̀hónúhàn tí ó ní agbára bẹ̀rẹ̀ láti 20 sí 30 oṣù kẹjọ ọdún 2024. Bákan náà ni ẹgbẹ́ ẹkùn gúúsù ní ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ náà bu ẹnu àtẹ́ lu ẹ̀sùn yìí láàrin ìfẹ̀hónúhàn tó ń lọ lórílẹ̀-èdè bí wọ́n ti ké sí àwọn agbófinró kí wọ́n ṣe àwárí àwọn tí ó wà nídìí ọ̀rọ̀ ẹ̀tanú yìí kí wọ́n sì fi wọ́n jófin. Ní ìfèsì sí ìṣẹ̀lẹ̀ yìí ni Sanwó-Olú fi sọ wípé ìjọba ìpínlẹ̀ Èkó kò ní ọwọ́ nínú ìfẹ̀hónúhàn tí wọ́n ń gbèrò rẹ̀. Ó ní wọ́n kàn fẹ́ mọ̀ọ́mọ̀ fi èyí wá ìpínyà láàrin ẹ̀yà méjèèjì. Bí ó ti sọ wípé ìpínlẹ̀ Èkó yóò túbọ̀ fi ààyè gba gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láì wo ti ẹ̀yà. Gómìnà wá rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n má fi ààyè gba ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ láti dá ìfòyà sílẹ̀ láàrin ìpínlẹ̀. Ó wá rọ àwọn agbófinró kí wọ́n ṣe ìwádìí àwọn tí ó wà nídìí ọ̀rọ̀ yìí kí wọ́n sì fi wọ́n jófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà àti olóṣèlú Kenneth Okonkwo ti ṣe àríyànjiyàn wípé náírà 30,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tí ìjọba ń san tẹ́lẹ̀ ṣe iyebíye ju náírà 70,000 tí wọ́n fẹ́ san báyìí. Ìròyìn jábọ̀ wípé àìpẹ́ yìí ni Ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lu sísan náírà owó oṣù òṣìṣẹ́ lẹ́yìn ìpàdé tí ó wáyé pẹ̀lú àgbájọwọ́ ẹgbẹ́ òṣìṣẹ́. Lórí ètò Mic on Podcast tí Okonkwo ti farahàn ni ó ti yarí wípé àlékún owó yìí kò dọ́gba pẹ̀lú bí ètò ọrọ̀ ajé ṣe rí lọ́wọ́lọ́wọ́ nítorí náírà 500 naira ní dọ́là kan ní ìgbà náà, ṣùgbọ́n nísìnyí tí dọ́là kan ti wọ 1,500 kí a ṣe ìṣirò rẹ̀ dáradára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. 3,173 nọ́ọ̀sì àti agbẹ̀bí tí yóò gba ìdánilẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti gba ìwé àṣẹ láti ṣiṣẹ́ ní orílẹ̀-èdè United Kingdom láàrin ọdún kan.
Ìròyìn yìí jẹ jáde nínú àkọọ́lẹ̀ àjọ alámòójútó àwọn tí wọ́n kàwé gboyè nídìí iṣẹ́ nọ́ọ̀sì àti agbẹ̀bí (NMC) tí wọ́n ṣe àkọọ́lẹ̀ láàárín ọjọ́ 1 oṣù kẹrin ọdún 2023 sí ọjọ́ 31 oṣù kẹta ọdún 2024. Bákan náà ni àkọọ́lẹ̀ yìí ṣe àfihàn wípé 13,656 ní àpapọ̀ nọ́ọ̀sì àti agbẹ̀bí tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tí wọ́n ń ṣiṣẹ́ ní UK. NMC fìdí ẹ̀ múlẹ̀ wípé àpapọ̀ iye orúkọ nọ́ọ̀sì àti agbẹ̀bí tí ó wà nínú àkọọ́lẹ̀ wọn títí di ọjọ́ 31 oṣù kẹta ọdún 2024 jẹ́ 826,418. NMC jẹ́ alámòójútó fún àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí ní UK, wọ́n sì ń ṣe àkọọ́lẹ̀ gbogbo nọ́ọ̀sì, agbẹ̀bí àti àkànṣe alámòójútó ìlera fún agbègbè tí wọ́n bá pójú òṣùwọ̀n láti ṣiṣẹ́ ní UK. Ní ọdún 2023 ní ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí lórílẹ̀-èdè Nàìjíríà sọ wípé ó ti lé ní 75,000 àwọn ọmọ ẹgbẹ́ wọn tí ó ti fi orílẹ̀-èdè sílẹ̀ láàárín ọdún 5 láti wá ìgbé ayé tí ó dẹrùn sí greener pastures. Èyí sì ti túbọ̀ fa àkóbá fún ẹ̀ka ìlera àti ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Republican ní orílẹ̀-èdè Amẹ́ríkà, Donald Trump ti sọ lálẹ́ àná Ọjọ́ Ẹtì wípé òun ti gbà láti ní ìdíje ọ̀rọ̀ debate pẹ̀lú igbákejì ààrẹ Kamala Harris ní ọjọ́ 4 oṣù kẹsàn-án. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Truth Society ni Trump kọ sí wípé òun ti gbà pẹ̀lú Fox News láti ní ìdíje ṣùgbọ́n a kò tíì lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá Harris náà ti gbà láti díje ọ̀rọ̀ pẹ̀lú Trump. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.